bẹ̀rẹ̀ fún ìyá ẹ̀ tó ṣe fún bàbá ẹ̀ tó ṣe fún wọn náà. Mo ti fi dọ́kàn ti ẹ̀rọ ní rárá mo rí ò kì í ṣe ọmọ ò kì í ṣe ọmọ ò ní ìdí ìpín tó ní gbogbo ìgbé ayé ti wà lórí ayé àti wà tọmọ ẹ̀. Àwọn tó máa ń sọ pé ọmọ yẹn ẹ jẹ́ ká fi rẹ̀ ẹ jẹ́ ká ṣe kíní kan mo máa sọ fún wa wá kọ́ láfi ọmọ lẹ̀. Ọlọ́run ló mọ ẹjọ́ tí ó dà fún ní kálukú ṣé bọ́mọ náà ni Mohbad tí wọ́n pa àti kí ṣe èèyàn ló bí Mohbad. Ọmọ ọdún mélòó ni Mohbad ọmọ 26 tó fi kú kó tí ì ṣe kankan ní ayé náà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n dẹ̀ fi dábàá bẹ́ẹ̀ lójú. Bàbá wa sọ̀rọ̀ ẹni ẹ má mú tọmọ kékeré yẹn mọ́ ẹ má mú tọmọ kékeré yẹn mọ́ ṣàgbàlagbà ọmọ ni Mohbad tó kú. Àbí ta ló gbàdúrà kọ́ ọmọ ń kú ní 26 years of age. Kí ni Mohbad ti ṣe kan fi pàdánù gbàkúgbà? Oní ìdíkà ṣe pé fẹ́ni kankan. Ọlọ́run ọba tó rínú tó ròde ó ti mú ní kálukú tẹ̀ tí mẹ́sàn tó máa san ní kálukú. So ọ̀rọ̀ yẹn in fact ni ìmọ̀ ìgbà tí bá ti rí ẹni wíwà tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ àṣàfẹ́ gòkè láti ẹ̀ ti contribute the little thing. Mo mọ̀ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó bá darí justice o ẹgbàá Ọlọ́run gbogbo àwọn èèyàn tó dẹ̀ bẹ̀rẹ̀ àwọn powerful people tó wà lẹ́yìn kìsì lágbára Ọlọ́run máa fi irú nǹkan tí ó ṣẹlẹ̀ sí bàbá Mohbad Ọlọ́run máa fi bẹ̀ gbogbo wọn wò. Lágbára Ọlọ́run ó pẹ́ ni ó yá ni àwọn náà máa sunkún lórí ọmọ lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí n dákẹ́ fún náà kí ìfẹ́ sọmọ́ jù God bless you, ma. Lágbára Ọlọ́run, Mohbad máa rí ìdájọ́ òdodo gbà. Lágbára Ọlọ́run, ojú wa ló pẹ́ sí. Wọ́n ní mò ń bọ̀ Ọlọ́run, kò yá lógún ọdún. Ó ti yá ju 20 ọdún lọ sí yìí o. Torí pléènì ni mò ń bọ̀ Ọlọ́run. Pléènì ló gùn sí. Nígbà tí àtúbọ̀tán tó máa dé sí Wùnmí. Gbogbo èèyàn báyìí ojú gbogbo wa ló máa ṣe ojú gbogbo wa ló máa ṣe àwọn kan tó pọlọmọ ti dọ̀bálẹ̀ wọn máa sọ pé ṣe rí gbọmọ yẹn ṣe rí gbọmọ kan tó sọ nígbà tó sọ ẹgbẹ yẹn pé tí wọn bá sọ olóyè tí bàbá yìí ṣe ẹ má sọ kolú ní mo máa wò báyìí pé èyí tẹ́ ẹ̀ ń fọ́lọ̀ nǹkan tó mọ burúkú yìí tó sọ yìí ṣe é ló pọ̀ ọmọ tó sọ̀rọ̀ yìí ó wà ní right senses ẹ̀ ẹni tó ló bímọ fún ọmọ ẹ̀ ló bímọ fún o òde ńlá ló sọ pé bàbá yín ṣe bàbá so gbogbo the whole world Wùnmí sínú gbogbo wa o ẹ rí pé Mètúsẹ́là ni Wùnmí ni ẹ rí pé Mètúsẹ́là ni ṣé bàbá yìí sọ fún yín orí hot seat tí bàbá yìí wà ní court wọ́n bàbá tiẹ̀ lè máa wà lórí hot seat ṣùgbọ́n tí Ọlọ́run bá gbé ìwọ fún rẹ àti ọmọ owó ẹ àtẹ́tọ́ lọmọ owó ẹ tọ́lọ́run bá gbé lọ sí court táwọn adájọ́ tó fẹ́ gbà ẹ lẹ̀. Tàlàdá tí tó bá sọ pé bàbá Mohbad wà bàbá yín wà lórí ọ̀sìt Liam ló ní final say definitely ṣé Liam ló ń control kóòtù ni ẹ ti mọ̀ wípé tó ní ọmọ ọwọ́ Wùnmí òun ló ń control kóòtù òun ló ń control gbogbo nǹkan táwa jà sí. I just 1 minute. So, òun ló ń control gbogbo nǹkan tó wà nílẹ̀. Ṣùgbọ́n o lè escape ẹ̀ mú mi. Nǹkan tó ṣe Mohbad ti sọ, ó lè ti ṣe tipẹ́.
Mohbad ti rí pé irọ́ apààyàn ìdílé apààyàn ní fámìlì ẹ̀ ló ṣe sọ pé ẹ ti ṣe tipẹ́. Ó rí pé ìyá àti bàbá tó bí ẹ wọn ò tó bẹ́ẹ̀ kọ́ bọ́ síta. Ó rí pé wọn ò tó bẹ́ẹ̀ kọ́ bọ́ ta pé àwa ní pẹ́rẹ́ǹtì ẹ o ojú tí àwọn òbí ẹ àwọn fẹ́ pẹ́rẹ́ǹtì àwọn ló bí ẹ. Àwọn àti ìyá ẹ o àti bàbá ẹ o they are all failed parents. Wọ́n ní tọ́mọ èèyàn bá ṣe dáadáa òbí máa ń na gbogbo ọwọ́ mẹ́wàá báyìí ó máa ń nà sọ́mọ tó bí ni. Ẹni àwọn òbí tó bí ẹ wọn ò lè bọ́ta láti ná ìka ẹyọ kan wípé ọmọ mi lélẹ̀. Ó rí i pé ó bọ́ lọ́wọ́ yín. Ó bọ́ lọ́wọ́ ìyá àti bàbá tó bí ẹ. Ìwọ ọmọ ìtìjú yìí ìwà dójú tì ní ọmọ yìí. Ó rí bó bọ́ lọ́wọ́ ẹ̀. Àwọn ìyá àti bàbá tó bí ẹ tí wọ́n ń wo Mohbad lé lórí. Ó rí bó wọ́n lè bọ́ ta ni wọn ò bí wọn dà torí bó tí wọ́n lójú ni. Owó Mohbad tó wọ́n nígbà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní trust náà ẹ má bínú. Mo wà báyìí mo gbọ́ àwọn nǹkan díẹ̀ táwọn èèyàn sọ ẹ má bínú. Lórí àfihàn Obìyà Fàdà ló kọ́ sọ̀rọ̀ Jùmọ̀kẹ́ àti bàbá òfò àwọn méjì ìyá Jùmọ̀kẹ́ òfò kó ṣe pé tún tí wọn. They are preview of this ìgbà tí kíní kọ́kọ́ ṣẹlẹ̀ tí Kàrímọ́ mi máa irú lébẹ̀ tán ló wà l'Amẹ́ríkà ẹ pẹ̀lẹ́ yẹn Amẹ́ríkà ẹ má bínú mo dẹ̀ mọ̀ pé rọ́ ni the one Jùmọ̀kẹ́ scenario yẹn is like all wa Nàìjíríà táwọn yẹn náà ló bọ́ sígbà tí ọmọ yẹn náà wà Nàìjíríà tí àti Jùmọ̀kẹ́ sọ pé òun dẹ̀ sọ òun dẹ̀ ti pọ̀ òun ní Mohbad òun dẹ̀ sọ they know everything about it ọmọ wọn wà preview of this it's not ojú tí wọn ìka ní gbogbo wọn they know about this they know about before it happened. Tẹ́ bá rántí ìgbà tí ó dà pé ọ̀pọ̀ ló interview Kàrímọ́ àti màmí ẹ̀ ilé yẹn mo kọ́ gbá ṣé bí ilé Amẹ́ríkà ṣe rí later la find out pé Nàìjíríà náà ni so they know about it kò ṣe pé ojú tí wọn they are evil too ẹ ṣe mà. Thank you very much Mami Jibe ẹ ṣe mà. Ọ̀rọ̀ Kàrímọ́ tẹ̀ sọ yìí lórí ìfowópamọ́ ṣe mọ̀ pé ilé ìwé ilé tó lóun rà ní owó Mohbad ló fi rà ní owó Mohbad òun ló fi rà ní lára nǹkan tó ń fi ọmọ ní òun ní wèrè máa ra ní Kàrímọ́ ra ní ẹ̀yìn èèyàn Kàrímọ́ máa ra ní owó nínú Kàrímọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ lórí obìnrin ṣùgbọ́n ẹ̀kọ́ kò ní bá mi yé sórí closet wèrè tó náà nìyẹn that is not how American processes ẹ bá wo closet America dáadáa kò rí bẹ́ẹ̀ Kàrímọ́ lọ kàn pákó lóríṣiríṣi Kàrímọ́ kàn pákó lóríṣiríṣi tó fi kó gbogbo àwọn wèrè jọ́ǹkì tó kójọ gbogbo ẹrù wèrè tó kójọ tó lòun tó òun tájọ gbáwọn tó bá gbìyànjú Kàrímọ́ tó bá mọ bínú ẹ ṣe ń fi jọ́ǹkì tó kójọ ni wàá máa ṣe láìsùn wàá máa ṣe nínú yàrá ẹ lórí bẹ́ẹ̀dì how can you be this useless o ṣàtẹ̀jẹ́ káwọn èèyàn tó ní ó jẹ́ ó lè yẹ kó lórí ibú lọmọ tó ń capture gbogbo ẹ̀ náà gbogbo ní òṣè gbèjà wèrè nìyẹn náà ìyẹn náà rírọ́ ó tó tẹ̀lé ẹ lẹ́nu ó wá ṣe mọ́mí jẹ́ òun náà ló padà bá mi. Aláyọ̀ tí ó wà lórí ìgbàgbọ́ ti ṣe Eli Rabia. Aláyọ̀ ni mí. This is the first time. Only 6
lọ máa fi sọ̀kò sí nàìjíríà tó lọ jẹ́jọ́ ọjọ́. Kàrí wọn tẹ̀ bá ọ̀nà bí ilé ẹ̀yẹn padà sí ilé ìwú ọmọ yẹn mọ bó ṣe ń capture nǹkan ó ń pè wèrè àsìsì ní closet àwọn báyìí oh my God ẹ wo wọ́n ti fáwọn èèyàn mi lógún mú padà bọ̀ kàrí pé ilé rí ìbú ìfowó mi ìfowó mo bá dìrà ní ilé yẹn ló máa wù gbà ó kàn sí pé ilé Amẹ́ríkà ò ṣe lè kò ń ṣe ní orí kò ń ṣe ní olókùn tó máa rí ayé mi ìfúnnu tó máa wó lùgbà àtàwọn fámìlì ìyàpá àtijọ́ àtijọ́ dáhùn ìtòrówó mo bá di ní gbogbo yìí ná ẹ̀wọ̀n olórí kan olùṣí níbi tó ti ń ṣèṣe àtòní ní ọ̀hún ọ̀gẹ̀dẹ̀ alọ́fù ọ̀gẹ̀ ṣe sáré wọ́n lọ rí ìlú àmọ́ ọmọ máa fi dákẹ́ mú ẹ lọ́wọ́ ọmọ máa fi dákẹ́ mú ẹ lọ́wọ́ olóṣì olóṣì ẹ̀ ló wá ti sí bí àwọ̀ orí ẹ̀ ní nọ́ọ̀sì tó wà bẹ́ẹ̀ lálẹ́ ọ̀dọ́ rẹ̀ àwọn ọ̀ràn kírun ìran tọ́ọ̀kì dínkù àwọn akédàní dání ẹ̀jà àwọn ó bọ̀ wá báyìí. Èmi dẹ̀ lọ sí ìlú tẹ̀sí fíàrò ó ń pè pírẹ́sọ̀. Àwa fẹ́ mọ náà jìyẹ o, a fẹ́ mọ náà sí ẹ̀ bí tí wọ́n ṣe ṣe lórí Mohbad. Àwa ti mọ̀ bọ̀, àwa fẹ́ mọ náà sí ẹ̀. Òkò tí Brandon tó fi hàn Mohbad ló ní kó máa ṣe CPR fún. Wọ́n ṣe press-up fún mi àbí kí ni? Nínú pípé ọ̀dún ní ìbò ní kó máa ṣe ìwé ẹ̀mí ṣe fi ṣẹ́gun tó bá kọjá lọ sí ọjà rẹ̀. Ẹ̀mí ètò ọ̀hún. So, afẹ́mọ nọ́ọ̀sì yẹn o, afẹ́mọ nọ́ọ̀sì tó súnmọ́ ju tó ṣe CPR. Reason tó ṣe CPR fún Mohbad, tí nọ́ọ̀sì yẹn tẹ̀lé tí wọ́n ṣe fún ní negligence. That is our whole focus now. Because Wunmi ò kàn lè tú ọ̀rọ̀ kan síta kó dẹ̀ wọnú ilé báyìí. Wọ́n tó sọ pé bàbá yìí ó fún wa ní Wumamycin àbí kí ló ló ń gbòòrò pẹ̀. Wumamycin. Àwa náà fẹ́ mọ nọ́ọ̀sì tó ló súnmọ́ jù. Wumamycin. Tó ṣe press-up ẹ̀bísì tó ṣe press-up lórí Mohbad afẹ́mọ̀ àwọn backbone méjèèjì tẹ́mi platform àti MFM tó mọ̀ pé ọba ló lọ́mọ bí ọmọ lọ fọlọ́mọ sísítẹ̀ náà sọ voice note kan tó tún máa ń play tó sọ pé tìyẹ́ ẹ̀ ni tẹ́ẹ̀dẹ̀ jáde kẹ́ẹ̀tì bọ́ǹkẹ́ ló sọ pé Mohbad náà mọ̀ pé òun kọ́ ló ń lọ́mọ ó fi bo Wunmi láṣìírí ni Wunmi àṣírí wo ni Mohbad fọmọ yẹn bò ẹ́ láṣìírí tó dẹ̀ tó fẹ́ fọmọ yẹn kógún ẹ̀ lọ. Ìjọba sọ pé ìyẹn ló sọ̀rọ̀ ó jáde kó dìbọ́ǹkì bó ṣe dìbọ́ǹkì ìgbà tí Karimo sọ pé STD ìmílẹ́bí ló sáré jáde fún Karimo so wáyé tó ṣe jáde kó dìbọ́ǹ pé Mohbad fọmọ yẹn bò ẹ́ láṣìírí o Mohbad ló lọ́mọ ẹ̀nà ó dẹ̀ sọ pé bàbá sá fún DNA ni. Ó fi ọmọ yẹn bò ẹ́ láṣìírí according to kóòtù àná kóòtù tó sọ pé bàbá ẹ̀ ló sọ̀rọ̀ yẹn. Mohbad mọ̀ pé nǹkan ló ń lọ́mọ so bọ́mọ lọ fọlọ́mọ dẹ̀ tó bá jẹ́ màmá ẹ̀ ló sọ̀rọ̀ tóótọ́ ó ti parí no DNA is needed. Bí ọmọ lọ fọlọ́mọ fi Aloba's family lọ́rùn sílẹ̀ ó fi bò ẹ́ láṣìírí ni àṣírí wo ló fi ń bò ta ló lọ bá sùn tóyún fi dé tí Mohbad fi wá fi ọmọ yẹn bò ẹ́ láṣìírí ló dẹ̀ jẹ́ pọ́nmọ tó fi bò ẹ́ láṣìírí náà ló fẹ́ fi kó property ló fẹ́ fi kó ogún ẹ̀ lọ ìfọ́nà tí ń ṣe irú ẹ̀ tó ń mú jẹ
ọmọ tó bí sílẹ̀ alágbèyẹ. Mami wo be that father? Ṣẹ́rí wọ́n sì ní pé àti màmá wò àti màmá wò mú àti Kàrímọ́ àti gbogbo wọn lọ́mọ géèmù tí gbogbo wọn play nígbà tí kìíní yìí ṣẹlẹ̀. Wọ́n expect pé bàbá Mohbad máa rí anybody tó máa dúró fún. Wọ́n ti believe pé narrative táwọn dà sílẹ̀ yẹn ó ti jẹ lọ. Ṣẹ́rí one thing about it ni pé nǹkan ẹ̀kọ́ ti máa ń kàn sọ kíní kan fún ẹ̀kọ́ mọ́ ní ṣé gbogbo àwọn artist àwọn Nigerian artist gbogbo àwọn Zlatan gbogbo àwọn Bella Shmurda Seyi Vibes Yẹmọlé èyí tó yà pé tó tí ọmọ ẹ̀yà tí ọmọ tí Liam àríbàbà púpọ̀ àríléyọká tó ti lọ ya fọ́tò níjọ́ tó ṣe bẹ́ẹ̀ ní fọmọ mi recently tí gbogbo wọn post wọn dì táwọn pípọ̀ yìí ò understand ni pé Wunmi ti ń fi ara ẹ̀ ó ti ń kọ́ gbogbo àwọn táwọn náà pè níyàwó nítorí pé tí gbogbo àwọn ìyàwó tiwọn náà bá pa wọ́n tí gbogbo àwọn tí àwọn girls yìí ṣe máa treat àwọn family wọn náà lọ ṣe ní Wunmi ṣe ń treat bàbá Mohbad torí pé ohun tí gbogbo wọn mú ó ti kó sí wọn lọ́pọlọ kò jẹ́ kí gbogbo wọn lè ronú tó wá wò pé àwọn support Wunmi automatically Wunmi ti ń kọ́ àwọn ìyàwó tiwọn náà ìgbà yìí náà lè pa àwọn ọkọ yín tẹ̀lé máa get away with it tẹ̀lé máa tún tẹ family wọn tẹ̀ máa tẹ̀ wọ́n lójúmọ́ lẹ̀ tẹ̀ máa tẹ̀ wọ́n yàmàyàmà tẹ̀lé tí máa gbọ́ ogún because tó bá gbé wà àbúrò mi ní Bella Shmurda tí mo tẹ̀ níyàwó Bella Shmurda tó bá close mọ́ Wunmi èmi ni máa lọ kọ́ ẹ̀wẹ̀ kúrò lórí àbúrò mi lọ́gọ́ á ní ikú tó bá yẹ kó pa ni tó bá ṣí gèlè lórí èèyàn òwe ló pa fún yàn because I don't know the kind of friendship tó bá Mohbad ṣe to the extent pé ẹni tó rí tó lóun fẹ́ ní girlfriend tó treat bàbá ọ̀rẹ́ ẹ̀ báyìí and you still saying that you are protect you are taking care of that same child tí mo kọ́kọ́ fún ayé ò tí confirm pé ọmọ yìí ọmọ Mohbad definitely gbogbo wọn ló mọ ohun tó pa Mohbad gbogbo wọn fún ara wọn lọ́rẹ́ owó lọ́ba Mohbad ṣe they are all envious of him wọ́n believe pé àtúnṣe lọ yẹn àwọn alókìkí ju táwọn ṣe ní lọ láti jọ tọmọ yẹn ti wá kú mélòó ẹ wá sọ fún mi ó di stadium mélòó ni Bella Shmurda ta ó di concert mélòó ni Bella Shmurda ta ó di concert mélòó ni kí ló wù ẹ́ ta ni Zlatan fún ara ẹ̀ ta every one of them from one fragment to the other ni wọ́n bá káàkiri kò sí èyí tó yàn tó yanjú nu gbogbo wọn because wọ́n ti dalẹ̀. Yẹmọlé ìwèrè yẹn kò kọrin mọ́ kífúndé yìí pé àwa yóò ti ń kọrin kò kọrin. Wọ́n ti dalẹ̀ gbogbo wọn mọ ohun tó ṣẹlẹ̀ they know what happened but they just decided that they want to keep quiet tó pé kò kọ̀ wọ́n ti gbàgbé pé ó lè kọ àwọn náà lọ́la gbogbo àwọn táwọn náà pè níyàwó òun gan àwọn náà lè ṣekú pa wọ́n lọ́la tí kò dẹ̀ ní sí kọ̀ọ̀kan tíjọba Lagos State máa ṣe fún wọn. Wunmi máa jó lọ máa jó ṣáà máa jó ọlọ́run ẹ̀sán ó ti súnmọ́ tán gbogbo yẹ̀yẹ́ tó pọ̀ fi bàbá yẹn ṣe ọlọ́run tó ń fi àwọn òbí ẹ̀ ṣe yẹ̀yẹ́ ló fi wọ́n ṣẹ̀sín lọ́wọ́lọ́wọ́ yìí tí wọn ò lè bọ́ta gan láti wá jà fún ẹ tí wọn ò tiẹ̀ lè sọ pé ayé ṣépè fún ọmọ mi mọ́ kò rí bẹ́ẹ̀ àwọn ọgbọ́n ò lè gbádùn gbogbo wọn Mohbad ti 72,000 tí wọ́n gbà nígbà tí ìyá Mohbad ìyá Wunmi fẹ́ travel aṣọ tó wà lọ́rùn ẹ̀ ni kò gbọ́ kò gbà ní ìtẹ́bá fún Mohbad kọ́lé ilé yẹn máa wó mọ́ ọyìn pa ni torí pé kò ṣe ẹ̀gbá lọ́nà tó tọ́ tẹ́bá fi ilé yẹn ra mọ́tò yẹn máa rún yín mi lórí ẹ̀gbá lọ́nà tó tọ́ olówó wọlé ọgbọ́jọ́ tí bàbá yẹn fi tó sunkún nínú ìrora tó fi ń tọ́ ọmọ yẹn tó ń gba owó káàkiri tó fi ń tọ́ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó nínú wàhálà tó fi ṣe àwọn ọmọ yẹn tó fi tọ́ wọn débi tó fi tọ́ wọn dé yìí olówó wọlé ọgbọ́mi jẹ́ yẹn lójú bàbá yẹn gbogbo ọjọ́ bá fọwọ́ Mohbad ṣe pápátá kò ní mọ́ yín lọ́wọ́ kò ní mọ́ gbogbo yín lọ́wọ́ torí kà ní gbogbo yín ìpè olóòrùn bóre o àbálábẹ́rẹ́.
wò wá tó bá ní ẹbí ògún bá ń wò àbí Adébánjọ àbí Adésọ̀yà Justina ní fáwọn tó bá ti dárúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wáyé ẹ sá kìtìkìtì kàtàkàtà fẹ́mi ẹ̀mí àwọn ọmọ yín ọlọ́mọdé àṣìlẹ́yà. àti láti ní máa bọ́ sẹ́ẹ̀dì náà ẹ má gbàgbé. Adéyẹmọ ni bóyá kí wùmí kúkú lọ wọ́n wé fún ọlọ́ba kúrò lórí Liam kókú sọ ní Liam Adéyẹmọ kókó mọ̀ pé ìyá Mohbad ló gbọmọ tí ó ṣọmọ òun ló gbà lọ́wọ́ ìyá Mohbad kú ti sọ pé bó ti ẹ̀ ṣọmọ Mohbad gbẹ́jẹ́ ká gbà á so tó bá ti gbà á ẹgbẹ́ kó fún Ládéyẹmọ kó bá fún Lálọ́ba kí ni ìyá Ládéyẹmọ tí ó bá jẹ́ fún Ládéyẹmọ kí Lagos State ti sọ́ ní Liam Lagos State tó bá jẹ́ sọ́ ní Liam Lagos State bóyá ti lè ilé Sanwó-Olú máa gbà á pápákúyà di Liam Sanwó-Olú. àbí wọ́n sọ ní Liam Àbújá ọ̀pọ̀ sọ ní Liam. tó bá pèsè àlàwọ̀ pẹ̀tró náà ló fẹ́ gbà pápú sọ ní Liam pẹ̀tró àbí. ewu làwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ìbáṣà lọ́ba. ajẹ́ ìyá máa bá bọ̀ wọ́n tiẹ̀ sọ wọ́n sọ ní Liam Nàìjíríà ní ìlú àbí kọ́kọ́ sọ ní Liam Nàìjíríà kọ́kọ́ sọ ní Liam Tinubu. Liam àpapọ̀ Nàìjíríà. àbí Liam àpapọ̀ Nàìjíríà apájọbí àpapọ̀ Lagos State. àpapọ̀ Lagos State bí ọkùn sọ lórúkọ yẹn ká kú mọ̀. they are just bunch of nuisance like wọ́n ṣe nǹkan tó ń dojú ti èèyàn. ọbàtà àwọn yẹn ṣe ń bí mi àwọn yẹn ṣe wọ́n ṣe lẹ́yà ẹ̀ they are making fun of you. ọmọ tó gbé dání yẹn bó o bá ṣọ́ra òun ló máa sọ̀kò pa ẹgbẹ́ yìí because ó bà ọjọ́ ọ̀la yẹn ọmọ yẹn jẹ́ ó ti bà ọjọ́ ọ̀la ọmọ yẹn jẹ́. ó jẹ́ jókòó báyìí ó jẹ́ jókòó títí ṣé Ìyábọ̀ Òjó lè ṣe ní ayé àwọn ọmọ ìgbà tó ń bú àwọn ọmọ Ìyábọ̀ Òjó nígbà yẹn tó ń bú àwọn ọmọ Ìyábọ̀ Òjó kú bàbá wọn ṣe kínní ṣe bọ́dà tó ń bú fẹ́ dìbọ́ǹkì ẹ̀ ó lọ gbé marriage certificate jáde ó lọ gbé jáde bá ọmọ òun bá bàbá wọn sọ̀rọ̀ that is the mother that knows the value of pé kọ́má ká ọmọ òun wà ní orúkọ burúkú lórí social media. ọ̀rẹ́ pẹpẹ ìyá àbùkẹ́ ọmọ tiẹ̀ fún lọ́mú Ìyábọ̀ Òjó ràjàjà ọmọ tiẹ̀ ó fi ẹsẹ̀ lẹ́yà because every one of them knows the truth. wọ́n fi ẹsẹ̀ lẹ́yà ni because wọ́n ti jẹ́ kó bọ ọjọ́ ọ̀nà ọmọ yẹn jẹ́ Wúmi má lọ ọmọ Liam pa o nǹkan kan padà sọ́mọ yẹn o. Yes, ma. Oh, Liam Amajẹ Liam Justice. Liam Justice. Liam Justice for the. Ẹ wo ṣé àbá lọ torí kò tọ́jú ọmọ yẹn when you look at that child ẹ mọ̀ pé Wùmí ò tọ́jú ọmọ yẹn. Òun gbogbo fún ayé òní sí mi look at her pẹ̀lú gbogbo ìkọ́nà òwèrè tó gbé sọ́wọ́ gbogbo ọmọ ẹ̀ já ni aṣọ tó wọ gold kò ní fitting lára ẹ̀ because ò ní fọkànbalẹ̀ mọ́. No peace for the wicked. You are a wicked soul. Mi ìrírú ọmọ tó kéré báyẹn. Kó ṣe àgbákò inú ẹ̀ ní báyẹn mi ìrí ní ìpàdé ẹ̀rí láyé mi.
supporting you. They making you to feel that ọmọ ni ẹ́. That's not careful ṣe gidi ibi tó ṣe. Gbogbo wọn tó support yẹ tó ṣe máa pa àwọn ọmọ tí wọn náà wálé fún wọn nìyẹn. Gbogbo wọn bá bí tí àwọn ọmọ wọn bá fẹ́ tó ṣe máa tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ tó máa fi wọn láṣọ wọn lójú nìyẹn. Gbogbo ọkọ táwọn ọmọ tí wọn bá fẹ́ tó yẹ máa tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ tó máa fọ ọlá gbẹ́ wọn lójú nìyẹn. Oníkà ní gbogbo wọn. Àwọn ẹgbẹ́ apọ̀kọjáyé àwọn ìyá àjàrà àbúkà àwọn ìyá òfò gbogbo yìí wò pé ẹ jókòó sórí social media ẹ máa ṣe ọmọ àrùn mi máa ìdíyà ọmọ àrùn mi máa ìdíyà ìyá tó máa jòkó gbẹ gbogbo yín wọ́n ti súnmọ́ tán ẹ jẹ́ ká dúró ká máa wò sí Ọlọ́run ṣé ọkọ̀ wà tọ́lọ́run ò lè mú ni gbogbo àwọn tó náà wọ́n bá gẹ́lẹ́ nìyí tí ìdájọ́ Ọlọ́run bá ṣe tán tó bá tó títọ́ tọ́lọ́run bá ṣe tán láti ṣiṣẹ́ fún Sanwó-Olú tọ́lọ́run bá ṣe tán láti ṣiṣẹ́ fún Lawal Bello tọ́lọ́run bá ṣe tán láti ṣiṣẹ́ fún gbogbo àwọn tó ń díjọ́ sísì lọ́wọ́ ṣé ò gbé lágbára tọ́lọ́run ni lágbára tọ́lọ́run ẹ kàn lè ìgbà díẹ̀ lẹ́lẹ̀ lórí ipò power is transient you can't stay there forever ipò yìí àsìkò yìí máa tó lọ ṣùgbọ́n kéèsì Mohbad ó máa wà títí láéláé ni lè fọwọ́ bò ó ti di case tó jẹ́ pé it's become an household name that name Mohbad that case is going to be for life on the history àwọn àrọ́mọdọ́mọ gan wọn máa gbọ́ wọ́n dẹ̀ máa gbọ́ pé táwọn Sanwó-Olú o ni kò fún Mohbad ní justice Sanwó-Olú ló sọ pé ṣé Mohbad nìkan ló máa kọ́ kú ni tó jẹ́ dúró pé torí àwọn ò ní fọmọ yẹn ní justice kò fún náà it will be on that record and it will be there for life. Orúkọ Sanwó-Olú is there on the wall. It's there on the wall. Kò sẹ́ni tó lè parẹ́ mọ́. Wọ́n ti fi òkúta ayérayé lọ fi kọ́ lórúkọ yẹn síbẹ̀. Àwọn náà wà bíbí báyìí. We are waiting. Gbogbo ohun tí a bá fẹ́ ṣe ẹ máa ṣe níṣó. Ọ̀rọ̀ la gbọ́ yẹn o. Gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad. Ẹ bá wa share fídíò yìí. Tẹ́ bá share ìtàn. Fún ẹ̀yin tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ sí péjì ẹ subscribe sílẹ̀ ní Global TV gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe òṣùbà yín rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín inú ò ní tán wọ́ yín àbùdíntólókun àbùdíntólọ́sà ọwọ́ yín kúkú ní kan ìsàlẹ̀ àpò ibi tẹ́ ti ń rí owó yẹn mú àgbà náà ní wọbẹ̀ lágbára Èdùmàrè ọwọ́ tẹ́ wá fi ń tẹ subscribe tẹ́ fi ń comment tẹ́ fi ń share ọba mi Èdùmàrè kò ní jẹ́ ká ẹ fọwọ́ náà gbọmọ sí lágbára Èdùmàrè ẹ tún bá mi share eléyìí kẹ́ ẹ comment kẹ́ ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́ ẹ dẹ̀ share mo tún padà bọ̀ ire o.